èèyàn ìlú Ido Ayegunle àti Esa Oke wọ́n mọ̀ kọlu ara wọn lórí àlà ilẹ̀ ní ìpínlẹ̀ Osun. Ẹ̀mí mà bọ́, bẹ́ẹ̀ ni dúkìá ṣòfò, ìlú sì dahoro. Ẹ̀mí èèyàn mẹ́rin àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá mà ló má ṣòfò nínú ìjà tó wáyé o láàrin ìlú Esa Oke àti ìlú Ido Ayegunle ní ìpínlẹ̀ Osun. Púpọ̀ nínú àwọn ilé tó wà nílùú Ido Ayegunle ni wọ́n mà ti sọ di ahoro báyìí lẹ́yìn tí wọ́n dáná sun wọ́n tán o. Tá ò bá gbàgbé, láti 30 oṣù kínní ọdún 2025 yìí ni wàhálà mà ti bẹ̀rẹ̀ nígbà tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun fi ọmọọba Olúwatìmílẹ́yìn Àjàyí jẹ olójúdó ti Ido Ayegunle. Àwọn aráàlú náà wọ́n mà fárígá pé kò mọ̀ yẹ kí ìjọba kó fi ẹni tí kì í ṣe ọmọ ìlú àwọn jọba. Baálẹ̀ tó sì wà níbẹ̀ tẹ́lẹ̀ òun ló yẹ kí ìjọba sọ di ọba o. Ìlú Esa Oke mà tako yíyan ọba àti ẹni tíjọba yàn gẹ́gẹ́ bí ọba sí ìlú Ido Ayegunle. Àwọn olóyè Esa Oke ní Ido Ayegunle kì í ṣe ìlú tó tọ́ o láti gba ọba, nítorí pé ọ̀kan lára àwọn abúlé tó wà lára ìlú Esa Oke ní Ido Ayegunle mà ló mà jẹ́ o. Ẹni tíjọba fún ní oyè ọba Ido Ayegunle òun ló wá láti ìlú Iléṣà tí kò sì ní ẹ̀tọ́ kankan láti jẹ ọba ní ìlú Ido Ayegunle rárá o, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Èyí mà ló fa ìkọlù tí àwọn èèyàn Ido Ayegun tí wọ́n mà ṣe sí ìlú Esa Oke ní 30 oṣù kínní ọdún 2025 yìí, tí wọ́n sì dáná sun ààfin àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọba Esa Oke lásìkò ìkọlù náà. Yàtọ̀ sí èèyàn méjì tí wọ́n sì ń wá báyìí, èèyàn 4 ló ti dèrò ọ̀run o, tí wọ́n sì dáná sun gbogbo ilé tó wà nílùú náà látàrí wàhálà ìjà tuntun tó bẹ́ sílẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2025 yìí ní ìlú Ido Ayegunle nítòsí Esa Oke ní ìpínlẹ̀ Ọ̀ṣun o. Gẹ́gẹ́ bí ọba ńlá ìlú Ido Ayegunle Ìbírónkẹ́ Adébùsúyì gẹ́gẹ́ bó ṣe sọ, aago 10 àárọ̀ ọjọ́ 19 oṣù kẹfà tó mà kọjá ń làwọn jàǹdùkú tí wọ́n sọ pé wọ́n wá láti ìlú Esa Oke ni wọ́n mà ya wọ ìlú Ido Ayegunle o, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn lákọlákọ. Adébùsúyì wá sọ wípé àwọn jàǹdùkú ọ̀hún wọ́n mà tó 100, ọ̀kadà ni wọ́n gùn wọ̀lú, bẹ́ẹ̀ ni wọ́n fi aṣọ bojú wọn, ṣùgbọ́n àwọn aráàlú dá àwọn kan mọ̀ láàrin wọn nínú wàhálà tuntun yìí. Adébùsúyì mà sọ síwájú sí pé àwọn jàǹdùkú náà wọ́n mà gé orí ọkùnrin kan, wọ́n sì gé ọwọ́ ẹnìkan o. Onílẹ̀yìn tí wọ́n pa àwọn èèyàn 4 ni wọ́n tún jù wọ́n sínú kànga tí wọ́n sì gbé òkúta ńlá lé kànga náà lórí o. Mo wá tẹ̀wájú, kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti àwọn lọ́balọ́ba Dósù Babátúndé mà ṣàlàyé pé ìjà tó mà wáyé o láàrin ìlú Esa Oke àti ìlú Ido Ayegunle ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí kì í ṣe ọ̀rọ̀ lọ́bàdé mà ló mà mú ìjà náà wá. Dósù ní ọ̀rọ̀ ìjà ilẹ̀ ló fa ìjà tó wáyé yìí. Ó ní ọ̀rọ̀ lọ́bàdé ti wà nílé ẹjọ́ báyìí, àti pé àwọn ti yan àwọn ìgbìmọ̀ kan lórí ọ̀rọ̀ náà tí wọ́n sì ń tẹ̀síwájú lórí ìwádìí wọn o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí mà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé èèyàn 4 ló pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ náà. Ó wá fi kọ́ rẹ̀ pé òótọ́ ni pé wọ́n mà pa àwọn kan tí wọ́n sì kó wọn dà sínú kànga, tí wọ́n ètò ń gé apá àti ẹsẹ̀ àwọn mìíràn sínú kànga bákan náà. Abíọ́dún mà sọ wípé kọmíṣánná ọlọ́pàá ti ṣe àbẹ̀wò sí ìlú náà. Wàhálà ààlà ilẹ̀ tó sì ti wà láàrin àwọn ìlú méjèèjì tẹ́lẹ̀ ló tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ìwádìí ń lọ́wọ́ o lórí ìṣẹ̀lẹ̀ náà láti lè fi ojú àwọn tó ṣe iṣẹ́ láabi náà láti fi léde o. Àdúràgbà olówó Atóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wò ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, èmi àti ń rè àmọ́ aráàánú gbà lágbára Elédùmarè.